ẹ̀yin tèmi aláyọ̀ alhamdulilayi rabbil alamin ṣẹ́yìn náà rí title mi ò fẹ́ hypocrite. If this is your first time, èmi counselor ọkọ àtìyàwó, ambassador ọkọ àtìyàwó, herbal practitioner ọkọ àtìyàwó àti gbogbo didi dọ́ọ̀dẹ̀. So what are you thinking? Mo ní counselor ọkọ àtìyàwó, kí ló fẹ́ rò, kí ló ń rò? Ibi báyìí òun ni ilé ibi tá a ti máa ń sọ everything, and I mean everything lórí ti tèmi. Ẹ̀yin náà rí title. So ọṣẹ àdódùn, àwọn èèyàn kan ti bá mi ra ọṣẹ yẹn, wọ́n wá ń bèrè lọ́wọ́ mi, wọ́n ní Hajia, báwo làwọn ṣe máa lò ó? Imagine that. Mi ò fẹ́ pẹ́ lórí fídíò yìí. Ìdí ọṣẹ àdódùn yẹn, tí wọ́n tó bá nífẹ̀ẹ́ sí o, kì í ṣe gbogbo èèyàn o. Ìyàwó ẹni là ń lò fún o, ọkọ ẹni là ń lò fún o, àì lò fálè. Tó bá lò fálè, a jẹ́ pé ilé rẹ̀ ó dàrú kíákíá, o ṣetán àti níyàwó méjì, o ṣetán àti ní ọkọ méjì or mẹ́ta or even more. Yes, èmi ò encourage àwọn obìnrin láti yan àlè o. Do you understand? That is why mo pera mi ní ambassador ọkọ àtìyàwó. Do you understand? Not ìyàwó àtàlè o. Àṣọṣọ yẹn fún àlè o. Àṣe fún àlè ọkọ o. Àṣe fún àlè ìyàwó o. Ọkọ àtìyàwó. Kí ìgbéyàwó yìí kó lè bá a dùn náà ni. Kí ìbálòpọ̀ yín lè bá máa dùn náà ni. Kó máa dùn, kó máa dàbí oyin. Ẹ̀yin tèmi, oore ọ̀fẹ́ púpọ̀ wà lára ọṣẹ yìí. Bákan náà, àwọn product on point by two ti ìdákọ́lẹ̀ náà wà. So èmi máa ń fẹ́ pé kó wà up to point. Ìwọ tó bá wà up to point, kó wà up to point pẹ̀lú product on point by two. Àtiwọ ọkùnrin ni o, àtiwọ obìnrin ni o, kó tó di pé àwa tún fi ọṣẹ yẹn lé. Otherwise, what is the use of the ọṣẹ àdódùn tí ó jẹ́ pé ìwọ ọkọ ó wà up to point? Or tó jẹ́ pé ìwọ ìyàwó ọkàn rẹ ò sí ńbẹ̀, o ti lose gbogbo testosterone, gbogbo estrogen yẹn. So nǹkan míì tún wà tó jẹ́ pé a máa fi boost estrogen yẹn. Tá bá boost estrogen yẹn, a bá gbọ́ṣẹ yẹn lé lọ́wọ́. Yes, alhamdulillah. Fún àwọn tó tún wá ra product tó tún wá ra ọṣẹ yẹn ni mò ń sọ. Wọ́n ní àwọn kan pé àwọn ọmọ báwọn ṣe lò ó because ìyàwó àwọn àbọ́kọ àwọn kó má mọ̀. Àìlò ọṣẹ yìí nígbà tá a bá ń ṣe ìbálòpọ̀ relaxation. Ìbálòpọ̀ relaxation, ẹ má worry, màá sọ mí nìyẹn. A máa ń lo ọṣẹ yìí nígbà tá a bá fẹ́ ṣe ìbálòpọ̀ emergency. Ìbálòpọ̀ emergency. Kí wá ní emergency? Kíákíá. Ìbálòpọ̀ emergency, àìṣe romance. Straight to the answer. Ìyàwó rẹ lè wà nínú compound. Straight to the answer ni. Àtẹ̀yìnú wa ti gbé fún. Ìyàwó rẹ lè wà nínú sitting room. Straight to the answer ni. Kì í ṣe pé a fọwọ́ kàn àbí ẹ sọ pé ẹ fẹ́ la kílẹ̀ ńlá. O fẹ́ lá iṣẹ́ kúrò nìyẹn. Tó bá lọ gbẹ́nu ti abẹ́ lásìkò yẹn tí wọ́n ti lo ọṣẹ àdódùn, ṣé ò ní cas? Wà á cas. A á lò ó nígbà tí ìyàwó rẹ bá wà ní kitchen tó fẹ́ mú fọ́ọ̀kì ní orí sánmà lórí òkè. Ìwọ kó wàá ṣe, wàá raise aṣọ yẹn sẹ́yìn, wàá raise ẹ̀ sókè, wàá gbé sí ní. Iṣẹ́ ti ṣe nìyẹn. Ṣébí ìwọ ló mọ̀ pé o lọ ṣe, ìwọ ló mọ time tó lò ó. Ìgbà emergency la mọ̀ lò. A lò nígbà ìbálòpọ̀ relaxation. Ìbálòpọ̀ relaxation ó ló máa ń ṣẹlẹ̀ ní ọwọ́ àárọ̀ àbí ní alẹ́. Tẹ́ ẹ ní time fúnra yín dáadáa. Ẹ ṣeré ìfẹ́. Ìbálòpọ̀ relaxation nìyẹn. Ṣé ẹ mọ̀ pé lórí pé à ń ṣe ìbálòpọ̀ relaxation tá a wà lórí bẹ́ẹ̀dì, anything can happen. Tí wọ́n bá wá lọ lo ọṣẹ àdódùn lásìkò yẹn, tí one of you bá lọ lá o cas nìyẹn. O cas. Yes, mi ò dẹ̀ ní fẹ́ kí customer mi cas. Do you understand? So mo wá fi eléyìí ṣe topic ni so that kẹ́yìn kan mọ̀, kò tí ẹ ṣe even about the ọṣẹ. So that kẹ́yìn kan mọ̀ nǹkan tá à ń pè ní ìbálòpọ̀ relaxation àti ìbálòpọ̀ emergency. Ìbálòpọ̀ relaxation tá bá ní ká tún lè ní èdè Yorùbá. Ìbálòpọ̀ ìtura, ìbálòpọ̀ ìtura àti ìbálòpọ̀ kíákíá. So fún ìwọ tó ti rọṣẹ during ìbálòpọ̀ kíákíá, òun ni wàá lò ó. Mi ò ní fẹ́ kí customer mi ní fẹ́ kẹ́ cas. Ẹ̀yin tèmi, ẹ jẹ́ kí n wá fi eléyìí kún. Ó ní pé obìnrin ó nífẹ̀ẹ́ kí ọkùnrin sọ̀rọ̀ tútù, kí ọkùnrin kó appreciate ẹ̀. Ẹ ti wà lórí bẹ́ẹ̀dì ńsìn, obìnrin nífẹ̀ẹ́ kó appreciate ẹ̀. O máa fine, wo aṣọ tó wọ̀, ó máa ń dá mi lọ́rùn. Ṣé èmi nìkan mo lọ yàn yìí? Kó fọwọ́ gbé ọyàn jó, appreciate ìyàwó ẹ̀ náà. You understand? Tó bá appreciate ẹ̀, inú ìyàwó ẹ̀ ó dùn. Lẹ́yìn ìgbà yẹn, ẹ wá ṣe kíni? Ẹ wá ṣe romance. Irú obìnrin yẹn ó máa tètè sọ́ra kalẹ̀, ó máa nífẹ̀ẹ́.
nǹkan tí wọ́n fi ń kó yín lómi ọbẹ̀ lọ nìyẹn. Ẹ ní sùúrù pẹ̀lú ìyàwó yín nínú ilé. Ìbálòpọ̀ kíákíá kì í ṣe every time la máa ń ṣe. Once in a while ni kíákíá kíákíá. Ìbálòpọ̀ ìtura tí mo pè ní relaxation, òun ni a fi ń show ìfẹ́ fún ìyàwó ẹni. Àsìkò yẹn náà ìwọ náà ó ní time, you understand? Wà á fẹ́ kó náà kó gbádùn ẹ, kó gbá tọwọ́ rẹ̀, kó dá tọwọ́ rẹ̀ lẹ̀, kó jẹ́ pé ìwọ ló mú wá. Ìwọ tó bá ti wo fídíò mi last one, àǹfààní pé ìwọ ló discover hidden treasure ìyàwó rẹ̀ lọ wo last video mi. Àǹfààní pọ̀ ńbẹ̀ gidigidi, amúnisìn ni, amúnisìn. But tí ìyàwó rẹ̀ bá lè discover on her own, sọ pé ó ti lọ, ó lè lọ, kò ní value, you understand? I don't want to talk too much on that. So ìyàtọ̀ ìbálòpọ̀ ìtura àti ìbálòpọ̀ kíákíá, òun mo ti sọ fún yín. Fún ẹ̀yin tẹ́ bá wá nífẹ̀ẹ́ sí product on Pond by 2, tẹ́ bá ready ni kẹ́ ẹ pè mí. Àwọn nǹkan tí wọ́n ẹ jọ̀ọ́, ẹ má máa pè mí fún eré. Tẹ́ bá ready, ẹ pè mí lórí 070 WhatsApp please. WhatsApp. Tí mo bá ní WhatsApp, ó ní reason. WhatsApp lórí 07015100651. Either text message or voice message. Mo assure yín ó safe. This is On Point by 2, always using my words to help others. Ẹ máa rí pé mò ń polówó àwọn products yẹn nísàlẹ̀. Bye for now.